ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi wàhálà ti ṣẹlẹ̀ o, ìjàngbọ̀n ti bẹ́ sílẹ̀ láàrin àwọn obìnrin méjì èyí tó bímọ fún Koko Zaria, àlèta àti àlè inú ilé. Èyí tó jẹ́ àlèta ó jẹ́ ká mọ̀ wípé àlè tó wà nínú ilé ó ní aṣẹ́wó ni. Gẹ́gẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ báyìí, àlè tó wà nínú ilé ó ti jáde o. Ó ní lóòótọ́ ó ní aṣẹ́wó lòun, ó ní kódà àwọn ò ṣe owó lásán, ó ní bó ń ṣe ń ṣẹ́ dọ́là lòun ń ṣẹ́ náírà. Ẹ̀yin èèyàn, ó jẹ́ tó ti jáde o, ó jẹ́ ká mọ̀ wípé orúkọ tí àlèta èyí tó pé òun ó ní bẹ́ẹ̀ lòun jẹ́, àti tí ò tiẹ̀ pé òun gan ó jáde, ó jẹ́ ká mọ irú ẹ̀dá tí òun jẹ́. Arábìnrin yìí gẹ́gẹ́ bó ṣe sọ wípé òun ò kí ń ṣe ìyàwó Koko Zaria, ìdí nìyí tá a fi mọ̀ yìí tá a pè bóyá ká pè níyàwó ni àbí ká pè ní àlè. Ẹ̀yin èèyàn, arábìnrin yìí ó ti jáde o, ó sọ ọ̀rọ̀ tó pọ̀, ẹ wò ó gbẹnu tán o, ó yẹ ẹni lẹ́nu. Ẹ̀yin náà ẹ gbọ́ ọ̀rọ̀ tó jáde lẹ́nu arábìnrin náà. Nígbà tẹ́jọ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yín kò kàn mí, mi ò bá yín dá sí. Kó lọ open fake account, ìbọn òun ló parọ́ pé ẹ̀mí sí fake account. Láìpẹ́ tí mo ṣe gan mi ìmọ̀ ṣe, mo kàn ń fẹ́ try pé kí n ṣe ni gbogbo ohun tó bá wà kó bọ́sà. Mo fẹ́ yes, God bless you. Ẹ máa bá mi tag ẹ̀, ó ti block mi kó lọ ṣí mi sílẹ̀. Ìgbà tó wà ti Zaria tẹ́jọ́ bẹ̀rẹ̀ ọlọ́kọ láya wọn kò sí ìtọ́kàn mi. Tẹ́jọ́ bẹ̀rẹ̀ ìgbà tọ́rọ̀ yín jọ bẹ̀rẹ̀ mi ò dá sí, kò kàn mí. Mo ní stress lórí ọ̀rọ̀ yín. Ayé ni mo wà nígbà tẹ́jọ́ bọ́sà. This is ayé olómù original. Either you take it or leave it. Mi ò take, mi ò leave. Mo wò yín ràn ni. Any small thing tó bá ti wá jẹ́ ilẹ̀ wà bọ́sà. Màmá ni ẹ̀ aṣẹ́wó ni kíníkan. Jọ má bínú. Ọkọ ẹ tó bímọ fún gangan mọ̀ pé èmi ò fi gbà kan bọ́sà yìí kì í sọ pé saint ni mí. Mo bọ́ta mo sọ pé mi ò kí ń ṣaṣẹ́wó. Aṣẹ́wó lè mi ò kí ń ṣe ìyàwó lè. Ó sọ pé mi lọ́kọ ni mi ò lọ́kọ o. And ẹ jẹ́ kó máa rìn ìgbẹ́ létí ẹ̀. Zaria ò kì í ṣọkọ mi, bàbá àwọn ọmọ mi ni mi lọ́kọ. Ọkùnrin ni mi, ọkùnrin ò kí ń fọkọ. Èmi ò lọ́kọ o. Ibi tí mo wà yẹn, mò ń fi ẹ̀gbẹ́ há síbẹ̀. Mo kàn fẹ́ ẹ̀gbẹ́ há síbẹ̀. Káànú fi fọhùn nínú ayé mi tán ni. Èmi ò lọ́kọ, mi ò ṣe ìyàwó lè. Èmi ò bẹ́ sọ pé ọ̀rọ̀ pé èmi pé àwọn aṣẹ́wó ṣàṣẹ́wó. Aṣẹ́wó lè mi. Èmi sọ pé mi ò kì í ṣàṣẹ́wó. Aṣẹ́wó gidi ni mí. Ṣé mo wà nú ọmọlé ni? Èmi ò ṣọmọlé. Nígbà tí ọ̀rọ̀ wà tọkọ ẹ tó jọ wọ̀ tẹ́jọ́ ń fẹ́ra yín, á ti ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fún ẹ rí. Á ti ṣàlàyé fún ẹ tipẹ́tipẹ́. From day one lèmi ò ti fira mi bò. Ṣọ́pẹ́ tí wọ́n fẹ́ mi líle ni. Àbọ̀ tí wọ́n fẹ́ mi ládùúgbò ẹ̀bì kan. Street girl lèmi, street girl ni mí. Ọ̀rọ̀ ọ̀sìn mo ti dìfẹ́ jìn. Kó tètè yá gbọ́. Aṣẹ́wó ni mí, mi ò sọ pé mi ò kí ṣaṣẹ́wó o. Aṣẹ́wó lèmi o. Mo ò dẹ̀ deny ẹ̀, mo ò dẹ̀ lè ever deny ẹ̀. Nígbà ayé LAC àti Ayọ̀ Balógun kọ́lọ̀ bá mi fi jẹ́ kí ẹ̀mí wọ́n túgùn sí. Every Friday ibẹ̀ mo ń ná. Ṣọ́ ṣeré bẹ̀ ni. Àbí Flomodi tí mo ń lọ. Every Sunday. Ṣọ́ ṣeré bẹ̀ ni. Wọ́n ṣeré bẹ̀ náà. Ẹṣẹ́ aṣẹ́wó ló ń ṣe ń bẹ̀. Èmi ò fẹ́ ọkọ láti sọ pé mi ò fi ọpọlọ wọlé ọkọ pé yẹn ilé omi ò ṣe báyìí rí o. Gbogbo ayé mọ̀ mi tán, wọ́n rí mi tán. Wọ́n rí mi tán. Wọ́n kọ́ máa dédé bọ́sítà aṣẹ́wó ni aṣẹ́wó ni. Jẹ́ kí n sọ fún àwọn tó ń tún ẹ níṣẹ́ wọn tó ṣe ogun rẹ̀ o. Ọlọ́run dẹ̀ ló mú Zaria náà mo sọ fún. Ọlọ́run ló mú un. Kò jẹ́ kó dùn ẹ́, ó lè ní ẹ̀. Ó lè ní ẹ̀. Àwọn ènìyàn tó jẹ́ lọ́wọ́ Zaria lọ́dún méjì mi ò jẹ́ lógún ọdún. Ó lè ní ẹ̀. Ayé ni mo wà. Bó ṣe ń lọ Dubai lọ ṣeré lọ ṣe gbogbo ẹ̀. Kí ló dé tó ó ti jẹ́ breakfast sí. Ọ̀rẹ́ dẹ̀bẹ̀ tó jẹ sàárì ló máa gbàwé ẹ̀. Ó lè ní ẹ̀. Kí ló dé tó fẹ́ máa dùn ẹ́? Ẹni tó ta chain ńlá tó tó ra rẹ̀ tó tó kọ́lé nítorí pé ó bímọ fún. Ó mọ̀ tẹ́ ti gbà ni. Tíwọ́n létí gbà. Ẹ ti jẹ ojú mẹ́ràn. And then backbone ẹ kó tètè gbọ́. Backbone ẹ tó sí ẹni pẹ́rẹ́ pàkọ́. Tẹ́gbẹ́ sọ pé ẹni fídíò kan lọ́wọ́ ẹni gbá lọ́wọ́ ẹ̀ láwùlọ́wọ́. Ṣé ọmọ tó wà lọ́wọ́ tèmi ni? Tí ẹ̀ bá gé bọ́tà ògùn ló máa jọ pa yín. Backbone ẹ ló pè mí pé Kudi. Ṣọ́ọ̀gbọ̀ pé Zaria fún yàn lóyún ni. Mo ní mo gbọ́. Mo ní mo béèrè lọ́wọ́ ẹ̀. Wọ́n dẹ̀ sọ fún mi pé mistakenly ni. Ẹnìkan lòun fún lórí Amẹ́ríkà ló wà. Àgbàlagbà ni. Mo ní tó sọ fún mi nìyẹn. Wọ́n ní mo ṣúọ̀. Mo ní bẹ́ẹ̀. Wọ́n ní kí ni mo wá ṣe?
mo ní wàhálà tiẹ̀ ni ẹ̀ mo ló gun Amẹ́ríkà yìí ló bá ń gbà kan títí tó fi lọ tẹ̀lé lórí burúkú girama tó lóun ṣe ìyàwó fún alára ń jọ tójú mi ti rí bó ṣe kéré mi mo gbà fọlọ́ mo jókòó táwọn ọmọ mi ni ibi kí tí àwọn ọmọ mi lè dání mo jókòó táwọn ọmọ mi ni ebi òjókòó ti pé kiri kankan nígbà náà mo ní Amẹ́ríkà yìí náà ló sáré tó mú yàrá àdókòkú tó gbé yẹn tó lóun lọ ṣèyàwó fún tó lóun fẹ́ yàwó alára ọ̀nì ọlọ́run fọ̀n kí àbá má fomi gbé dìde bàbá mi àníkù di ṣọ́pọ̀ ló tún fẹ́ ilé òde má kí bọ́ yìí bẹ́ẹ̀ sùn eléyìí ló tún lọ́pọ̀ ẹ̀ tún fẹ́ ló tún gbà kó má bẹ́ẹ̀ sùn mo ní gbogbo ilé tó sáńgbà ẹ̀ záyà tó tẹ̀lé alára ọ̀nì lọ ó máa padà Amẹ́ríkà gbà kó máa padà Amẹ́ríkà ṣe fún ẹ lẹ́yìn tẹ́gbẹ́ bóyá yín ṣe pé ló máa padà rọ́ọ̀fì Amẹ́ríkà gbà ló máa padà wọlé sí Amẹ́ríkà òye léhun tí ò sọnù kiri ó tó gbọ́n kó sọ́wọ́ ọwọ́ nígbà tó kó sọ́wọ́ ọwọ́ ìwọ náà bẹ̀rẹ̀ ogun títí ẹ ló bọ́ta this is Ayọ̀lọ́mọ original either you take it or leave it mi ò dẹ̀ take mi ò leave mo dẹ̀ fi í sílẹ̀ fọlọ́wọ́ àtàlọ́ bí mu ọmọ ẹ̀dẹ̀ ń ṣe ilé ayé yẹn dẹ̀ káàkiri bó ṣe ń lọ Dubai ló ń lọ bá ló ń làwọ owó tó fi lọ sí Amẹ́ríkà tó fi ra tíkẹ́ẹ̀tì lọ fún ẹ fún Amẹ́ríkà pé o fẹ́ lọ ọmọ mi ló fẹ́ ṣe wòlímọ̀ lọ́dún yẹn táwọn yìí náà ń dáwó fúnra wọn tí mo ti pè wọ́n mo ti tàkárà lọ tó di pé kọ́kọ́ kówó kalẹ̀ tàbí ṣe pàṣẹ tó ní ìwọ̀nba kan tóun ní lélẹ̀ tó ti fowó sí wọn l'Amẹ́ríkà ọ̀nà ọ̀dà tí nǹkan ò ní dé láàrin yìí ọ̀nà ọ̀dà tẹ́ ẹ̀ ní gbéra yín ṣépè ọ̀nà ọ̀dà tó gun ò ní wà àárín yín mo náwó ilé òdìtà ihun tó jẹ́ lọ́dún méjì mi jẹ́ lógún ọdún owó ní kó máa wọ́n ẹ́ ó máa wọ́n ẹ̀ bá gbónú ẹ̀dẹ̀ ló pè mí ipe Kudi ọpẹ́ sọmọ pé obìnrin kan lòun fún lóyún l'Amẹ́ríkà mo níbẹ̀ níbo yẹ sọ nìyẹn ó ní wọn ló ń pa òun ó ní sọmọ máa wélé yẹn mo ní mo mọ ó lóun ló fún lóyún ó ní kódà mọ́tò tó rà fún tó wà ní ẹ̀kọ́ tó lọ ó ní sóbò ọmọọṣẹ́ ọkọ ẹ̀ lómi wọ́n gbé fún wọn ó ní sóbò gọba sóbò fà ó ní bá wọn fàtẹ́ sí wọn lójú ó ní tó bá ń lọ tó bá wẹ̀yìn máa rí àwọn òun ló jẹ́ kí bọ́tà gbà yẹn tí mo sọ pé olóyún kí ló kàn mí mo mọ̀ pé láàrin ìwà àtọkọ ẹ ẹjọ́ ṣoríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi láàrin ìgbà tẹ́ ẹ fẹ́ ra yóò gbàgbé ọ̀tọ̀lẹ́yà kì í WhatsApp mi kọ́ mi gbogbo nǹkan lẹ ṣe sí wípé pé movement mi gbogbo ìrìn mi ẹ fẹ́ máa mọ̀ lórí ìwà tí Zaria náà ẹ̀yin jọ̀dà lẹ́ni o ẹ̀yin jọ̀dà lẹ́ni o èpèlè màjọ fúnra yín kí ló dé wọ́n bí sóni mẹ́ga ni awele gbogbo ohun tó wà lọ́wọ́ ẹ gẹ́gẹ́ bí àṣírí tó mọ̀ nípa mi wọ́n fún ẹni onílọ́wọ́ ni tó bá gbé bọ́ta ọmọ aṣọ́kù tọmọtọmọ ni gbé bọ́ta èmi náà ní tiyín lọ́wọ́ ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ ẹni pé mo fẹ́ dá lágbájá lóró ni ohun tó wà lọ́wọ́ ẹ tó fẹ́ dá lóró mọ̀ ó mọ̀ ohun tó wà lọ́wọ́ ẹ tó fẹ́ dá lóró wo mi ò wá kí ẹ nílọ o mi ò dẹ̀ wá bẹ̀ pé kò sinmi sọ́tì yẹ gbogbo ohun tó bá àrà tó bá ń wẹ̀ ni kò dá lákọ̀ ló máa bá mi aṣẹ́wó lè mi o aṣẹ́wó ni mi o mo gbé gbẹ́ gidi ni mi ò ṣe ìyàwó ṣòṣì wọn di ságì 13 years mo di ságì 16 years mi ò fọmọdé ara bímọ mi ò sínú àwọn onírẹ́kọ̀dù wèrè orí káńtà mo ti di ságì first wife mi ó bá mi jìyà ní ó ṣe kéde kọkìlọ mi ò ṣerú ẹ̀ ó pè Zaria ló fẹ́ mi ó pè ẹ̀rọ kéde ló fẹ́ mi òun ló fẹ́ mi and ṣé ẹ̀ ń gbọ́rọ̀ mi sórí either Zaria do good for me o or ó do bad fún mi o ṣe rí ṣubú ẹ̀tẹ̀ wọn yẹn bí láì lazim tí n bá ṣì wà láyé tí èmi fi jẹ́ Kúdí Àtàjọkẹ́ Oyíndàmọ́lá mo máa stand by him mo po ìwọ àti gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀ àti godfather àtàwọn godmother àgbákò tó ní àti gbogbo àwọn tó ní ṣó ti yẹ mo máa stand by him tí ó bá kú pé kí ẹ ní kí Zaria ṣubú tó bá ní kí n fẹ̀mí mi di máa fi di fún ohun tó bá ṣe láburú fún mi mo fún lẹ́fọ̀ọ́ lọ́wọ́ àtàwọn bí Muhammad sallallahu alaihi wasallam amos mọ̀ ẹ́ sáré lásán ni irun tó jẹ nídìí ọwọ́ Zaria mi ò jẹ́ o tẹ́bi ẹ̀ bá wá pẹ́ ní ìsìn ó ti jàjẹ́ yó ó ti yó ó ti bì to hell with ìwọ àti àwọn tó wà lẹ́yìn ẹ̀ tó ń kọ́ ẹ kí ló kàn mí pẹ̀lú tí yín wàhálà lè kóra yín sí ní gbogbo ìgbà ni máa ń bọ́ síta ló máa ń sọ mo ń sọ ń kọ̀rọ̀ mo lè tún sọ ní gbangba mo ní èmi Kúdí Àtàjọkẹ́ gbogbo ọjọ́ tí mi bá ti rò pé kó burú fọmọlà kejì mi tí n bá ti fò pé kí ẹgbẹ́ mi kó ṣubú kọ́nà fi kú bómi láṣìírí ṣé wọ́n rí ìwọ tí mi ò wá rí tiẹ̀ rò èyí tó fojú wọn ni o ìwọ tó fojú wọn ni o tó ní kí n ṣubú ìwọ ni Ọlọ́run nìyẹn Ọlọ́run ò ṣe bí ó ti dánwò wá àmọ́
Koko Zaria kò ṣe kankan fún mi mo tún sọ kò kí n ṣe ọkọ mi ọba àwọn ọmọ mi ni àmọ́ kò ní ṣubú o mo tún sọ ẹ lọ tún gbogbo ìrìn àjò yẹn lọ tún dì gbogbo ìrìn dábàá mọ̀ rìn ète gbogbo ẹ máa lọ ṣe gbogbo iná ọ̀rọ̀ tẹ̀ mọ̀ tẹ́ máa pààyàn máa pàjọ gbogbo ọ̀tẹ̀ gbogbo wàhálà gbogbo ohun tó bá wọn tẹ̀lé sọ̀rọ̀ ayé di wàláì tí èmi Kúdírát Àjọkẹ́ tí mo bá sì mí nǹkan kò ní ṣe Gàníù yes tí ó bá kú kí nǹkan ṣe tí wọ́n bá ní kí n fi ẹ̀mí mi di fún máa fi di fún tó pé mo máa jẹ́ kí ojú tì í ojú máa tì í ẹ̀yin lẹ́dẹ̀ máa ṣẹ̀sìn ẹ̀dẹ̀ máa ṣe ẹlẹ́yà àti wọ́ àti bá pònú ẹ àti gbogbo yín àti tó fojú wọn àti tí ò fojú wọn àti àwọn tó mú ẹ wá sínú ayé Zaria kọ́ọ̀tù padà fún ẹlẹ́pẹ̀ lẹ́yìn tẹ́wọ́ padà gọ́dí area sister area mother big sister nísìn mo ti dánwò yín hàn ẹ̀yin nu Ọlọ́run nu àmọ́ gbogbo evidence ọwọ́ ẹ̀ mo expect ẹ o ṣó ti gbọ́ tó bá gbé bọ́ta èmi náà wá explain tèmi máa gbé tọ̀dọ̀ mi náà bọ́ta ṣó ti yẹ torí ọmọ orogun ni ẹ tọ́ran níṣẹ́ tí ò mọ̀ ṣẹ́ kọ̀ ṣé ìgbà tí mo sọ̀tọ̀ ọmọ orogun ẹ tọ́ran níṣẹ́ tí ò mọ̀ ṣẹ́ kọ̀ yẹn wàá bá mi lákọ̀ mo ti dákẹ́ fún ẹ tó èmi ò mọ̀ ya yín rí o mi ò mọ̀ yín rí o mi ò lójú tì o mi ò ṣọmọlé o mo dẹ̀ kí ṣọmọ get inside o àwọn èèyàn ló ń ká mi lọ́wọ́ kù ṣó ti yẹ èmi dẹ̀ níbi mo dẹ̀ níran wọ́n bí mi wọ́n tọ́ mi mo dẹ̀ gbẹ̀kọ́ ṣé ìgbà tí mo sọ ti yẹ wọ́n bí mi wọ́n gbogbo ohun tó bá wùn yìí kẹwàá tó yá yín dá lára mo ti sọ fún Zaria pé ohun tó wá òun lórí ohun tó jẹ òun ló yo ohun tó jẹ òun ló yo ṣé ìgbà tí mo sọ ti ohun tó jẹ òun ló yo àmọ́ ẹ lè rí nǹkan kan ṣe fún wàláì tọ́lá ìsúnmọ́ mi lẹ̀ sí láwà aládùúrà ni mi o ojú òde lè tì mí ẹ lọ ní lọ́wọ́ kẹmú dání ṣiṣẹ́ kò sí nǹkan tá lè ṣe fún ọmọ kan ló bí fún tèmi pọ̀ tó ẹ̀yin lè gbàdúrà kí tiẹ̀ bàjẹ́ tèmi pọ̀ ó lè gbàdúrà kí tiẹ̀ ṣubú kò dẹ̀ ní ṣubú o kò ní ṣubú o gbogbo àwọn tó ń rán ẹ níṣẹ́ àti wọ́n mọ́ ogun tó mọ̀ṣẹ́ jẹ́ ẹnì ṣọlẹ̀ tó ti yé mo ní sọ jù bẹ́ẹ̀ lọ ẹnì ṣọlẹ̀ mọ́ mi ní ara mi ìmọ̀ ṣe